ẹbí pé Gumi wà bí Sàmù ní Gumi ẹ jẹ́ máa sábọ̀ ó ní ó fọ́nì gan o mo ní báwo ló ṣe ń wò èmi fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ pa ẹ̀ mo fẹ́ mọ̀ tí wọ́n ń sọ mo fẹ́ mọ̀ bóyá is a woman be like us èmi gan ẹ̀rù bà èmi náà bó ṣe sọ pé òun rí Gumi báwo ló ṣe rí báwo ló ṣe ń wò tó sọ̀rọ̀ tó ṣe ó ní ó dà pé ó máa sọ̀rọ̀ nínú àwọn VIP tó wà ní àwọn ló wá pé ó ní àwọn Muslim ní what are they saying ó ní ọ̀gá Jẹ́ndé àríra mọ́ lọ́jọ́ yẹn ìgbà tó dára ọjọ́ kejì èmi wà lórí set fún Ṣókànwá yẹn ni mò ń ṣe lọ́wọ́ wọ́n wá ní pé ẹ̀yin èèyàn wa kò sínú pépà gan mo lè má sọ̀rọ̀ kan pé àmọ́ tó ń ṣẹlẹ̀ o Gumi wá sí University of Ibadan lánàá o wọ́n ṣe event kan bẹ́ẹ̀ o fẹ́ Badola ní Gumi wá ṣé Gumi ó yẹ kó wá ni ṣé Gumi jẹ́ kínní ni ṣé Gumi ṣe kínní kan ni ó ní Gumi wá bẹ́ẹ̀ mú nígbà ilé Gumi padà ní Saudi Arabia tíjọba ò bí léèrè ó lágbára jùjọba lọ ní mo ní ọlọ́pàá gan tún sin Gumi wá bẹ́ẹ̀ Gumi ní ọdílé ọlọ́pàá tí ń sọ kí ni Gumi wá ṣe UI èmi ni mo rí ìṣẹ̀ èmi ni mo ń question is coming down there that day wọ́n á ní kán bá mi pe ọmọ tó lọ wá wọ́n wá lọ pe Bọ̀wálé wá sórí show ó wá ń give report ibi tí mo ti sọ̀rọ̀ pé Gumi wá UI kódà àwa ń bẹ̀ tí mo rí bá sí is our radio station àwa la cover ẹ̀ gbogbo tẹ́ ń sọ lẹ́nu pé kìnnìkan ṣẹlẹ̀ wá kìnnìkan ṣẹlẹ̀ dẹ̀ papọ̀ it is because we covered Gumi's presence ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ mọ̀ pé Gumi wá UI gan mọ̀ pé Gumi wá it was because we exposed his coming. I was not there. I did not know Gumi. I don't know anything about the program. But I used that program that day to question federal government that àwa tá ti ń sọ pé Gumi ọ̀dà ṣé àwa la mọ̀ tá ń ṣe ni àbíjọba ni ò mọ̀ tí wọ́n ń ṣe pé why tí Gumi ṣe ń rìn freely nítorí ẹ̀fà tí mo fi question kìíní ẹ̀ lọ́jọ́ yẹn ni pé ọlọ́pàá tẹ̀lé báwo lọ́lọ́pàá ṣe ń láti máa tẹ̀lé Gumi and perspection gbogbo àwa ọmọ Nàìjíríà perspective tá a fi ń wò ni pé Gumi I'm sorry o Gumi is a criminal because Gumi ló ní link àwọn bandits Gumi ní lọ mọ́ bá wọn Gumi ní mọ́ ṣe gbogbo ẹ̀ àwa ò wà comfortable with that àwa wò pé ẹni táwa ò wà comfortable with ọlọ́pàá ń sọ òun náà tún wá sọ ń bẹ̀ lọ́jọ́ yẹn pé gbogbo ohun tóun ṣe níjọba mọ̀ sí pé tíjọba ò bá mọ̀ sí sọlọ́pàá ìjọba mọ̀ fọlọ́pàá sọ òun wọ́n mọ̀ tẹ̀lé òun káàkiri peter and question yẹn lórí program yẹn wọ́n wá pe Bọ̀wálé wá pé kí Bọ̀wálé wá fún wa ní report tó ṣẹlẹ̀ ń bẹ̀ ibẹ̀ ni Bọ̀wálé ti sọ ogun tó sọ pé òun o àwọn èèyàn ọ̀tọ̀ lójú tán fi ń wò òun wrong kìíní wọ́n nípa òun nǹkan èmi wá ń bi Bọ̀wálé léèrè pé ká lè mi wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ìbéèrè tí n bá bí ni pé ẹ̀sà ìbéèrè méjì mo ní fún yín o kí ló dé tí wọ́n lè yín padà ní Saudi Arabia ìlú ẹlẹ́sìn sáà ní Saudi Arabia tó wá sí pé gbogbo tẹ̀ ń ṣe yẹ̀sìn náà ni kí ló dé tán wá lè yín padà ní Saudi Arabia tí wọ́n jẹ́ wọlé ìbéèrè àkọ́kọ́ nu ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn tí ń jiyàn gbé bóun ló ṣe jẹ́ pé ẹ̀yin lẹ gbọ́ èdè wọn ẹ̀yin lẹ mọ̀ ọ̀dọ̀ wọn ẹ̀yin lẹ mọ̀ ibi tí wọ́n wà Bọ̀wálé wá ń sọ fún mi pé wọ́n jẹ́ káwọn béèrè dáadáa pé it's like one doctor àwọn questions táwọn ń béèrè nìyẹn mo á ní èmi Oríyọmí wàláì ǹjẹ́ wọ́n bá gbà láàfún ìbéèrè tí ń bá wà ń bẹ̀ gbọ́dọ̀ wọ ẹyọ kan kódà kí n béèrè kọ́ mọ́ dá mi lóhùn ayé ò rí pé mo béèrè that was what I said and that was all I knew about Gumi. ìwà amúgbà tẹ sọ pé èmi ni mo invite Gumi now ẹ wá já bọ́ pọlọ wa sọ̀rọ̀ ń bí Gumi tí gbogbo wa wò bí criminal Gumi tí a rí bíi pé problem wa ni ọdún kelo ní tí a ti rí Gumi bíi problem wa ṣé ìjọba wa gbọ́ pa ń complain láti join ipa Gumi ní federal government ò fi ṣe nǹkan kan lórí Gumi dé òní tó fi jẹ́ pé instead ọlọ́pàá ni wọ́n fi ti Gumi number 1 nìyẹn number 2 ní 2014 tí mo lọ sí first hajj mo rántí
àwọn bàbá wa kan a kóra wa lọ sínú Kaaba mosque ibẹ̀ à ń lọ ṣe prayer àwa tòjọ́ báyìí sẹ́ni bí tá a ti tòjọ́ tá a jókòó yẹn wọ́n dà wá láàmú ìgbà tó yẹ èèyàn kan pupa ó join wa bóyá Iraq ló ti wá bóyá Iran ló ti wá ni ó join wa àwọn ọlọ́pàá abẹ wá kíákíá wọ́n dẹ̀ tú wa ká a tún lọ bòmí àjókòó bọ̀bọ́ yẹn kò sí pẹ̀lú wa wọ́n tún fi wá lẹ̀ ìgbà tí bọ̀bọ́ yẹn join wa wọ́n tún tú wa ká mo wá béèrè lọ́wọ́ àwọn ẹ̀mí ìdẹ́gbẹ́tẹ̀ tí wọ́n sọ pé kí ló tán tú wa ká tí èèyàn pupa bá ti join wa ṣé wọ́n fẹ́ kí èèyàn pupa darapọ̀ mọ́ wa sáwà dúdú òwúlò lójú wọn ni ó wá dá mi lóhùn pé ẹni ẹ wá dá mi lóhùn pé àwọn pupa tán tú ká yẹn àwọn tán pupa tó darapọ̀ mọ́ wa lọ́yẹ̀ kan tú wa ká nítorí pé àwọn pupa yẹn ìdá kan wá láti Iraq àbí Iran wọ́n rí wọn bí agbésùnmọ̀mí alákatakítí tẹ́ pé wọ́n lè dá wàhálà lẹ̀ wọ́n wá bíi ìgbé tán bá ti jókòó tí wọ́n ṣùjọba ẹ̀ wọ́n ń hun wàhálà ni kì í ṣe pé wọ́n ń ṣe nǹkan míì but àwa dúdú wọ́n mọ̀ pé àwa ò fa wàhálà mo ní wow now mo wá rí létò ọ̀rọ̀ yẹn mọ́ bọ́n ṣe dá Gumi padà ní Saudi pé ṣe Saudi ṣégeṣe pọ́n ti ní enough report nípa Gumi pé kán mọ̀ wá kó mọ̀ kó bandit wọ ìlú àwọn náà ṣe dá Gumi padà gbogbo táwọn analyse lórí program yẹn nìyẹn pé nígbà tó dé láti Saudi kí ló dé tí federal government ò summon ẹ̀ àbí kán question ẹ̀ pé wọ́n dá padà ní Saudi then tó bá jẹ́ pé federal government mọ̀ pé Gumi wà okay Saudi ni ò wà okay kí international relation wa ti ní issue nìyẹn diplomatic relation kí ló dé tí wọ́n communicate Saudi kan question wọn pé kí ló dé tí wọ́n dá diplomat àwọn tí wọ́n dá padà ìkànnì àwọn èèyàn àwọn dáadáa pé àgbọ̀n kankan bẹ́ẹ̀ ó dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ lórí àwa ìtawà ń question nìyẹn in fact ìtẹ̀yìn gan tẹ́ ẹ̀ mọ̀ wá bú lórí social media yìí ò lè bìjọba àwa là ń bi wọ́n fún wa ládẹ̀ ti bi wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe kó rọrùn àwa náà máa ń pè fún a máa ń lọ́ta láti bẹ̀ wọ́n á máa fìyà jẹ wá láti bẹ̀ bọ́ a nígbàgbọ́ nínú òdodo la ṣe ń bi wọ́n ẹ wá tún jẹ́ ń gbé yín débẹ̀ tó fi jẹ́ pé ìròrí wa á jẹ́ òkun díẹ̀ sí now ẹ ń sọ pé àwọn kan gbé Gumi wá UI ọ̀rọ̀ ìjọba àpapọ̀ mo sọ yẹn ṣé àpò federal government ló ní University of Ibadan wọ́n dẹ̀ ní management wọn in fact bọ́n ṣe ń ṣèjọba ní University of Ibadan ayé mi ni tí wọn bá fẹ́ wọn fẹ́ nìyẹn tán bá fẹ́ wọn fẹ́ nìyẹn èmi náà ṣe program University of Ibadan rí ibẹ̀ ni mo ṣe anniversary 4th anniversary àgídìgbò àtúnṣe àwọn program mi náà bẹ́ẹ̀ tó o bá fẹ́ ṣe program University of Ibadan wọ́n á gba details program tó fẹ́ ṣe ní conference center yẹn wọ́n á mọ everything pa details tó fẹ́ ṣe ṣé University of Ibadan mọ̀ pé Gumi bọ̀ before that day àwọn VIP tán submit fún wọn tán bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé wọn mọ̀ pé Gumi wà ń bẹ̀ ń bọ̀ ni ṣé security report to state government kò jẹ́ kí o fún wọn ní feedback pé Gumi is coming to Ibadan state government dey sọ pé Gumi máa wà state òun náà the University of Ibadan lè sọ pé àwọn ò gba Gumi láàyè náà àwọn méjèèjì yẹn tí wọ́n wà in charge tí wọ́n ní agbára àti àṣẹ lọ́wọ́ tí wọ́n fọwọ́ lẹ́rán tí Gumi fi wá ṣé àwọn ló yẹ kẹ́ ẹ máa bú ni àbẹ́mi tí ìmọ̀wọ́ tí ìmẹ̀sẹ̀ because mo ti padà find out pé nínú àwọn tó ń promote láti máa Oriyomi ní èèyàn Gumi mo find out pé àwọn data boys ìjọba tí ń bẹ lóde ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́rù ń bà ní wọ́n pọ̀ ń bẹ àwọn data boys wọn tí wọ́n ń wá nǹkan tí wọ́n sọ pa Oriyomi tí wọ́n rí rárá àwọn ni wọ́n tún lọ mú yẹn jáde ọ̀gá yín ìjọba yín tó wà lórí àlééfà ṣé wọn ò mọ̀ pé Gumi ń bọ̀ Ìbàdàn kí ni connections tí Oriyomi lè ní pẹ̀lú Gumi àwọn ṣòkòtò tẹ́ ẹ ní mò ń wọ̀ tí ò tó lẹ̀ tí ẹ tẹ́ ẹ wà ń lu èbò ẹ sọ fún ẹ pé designer ni ṣòkòtò yẹn èyí tó lẹ̀ ń tiẹ̀ bí báwọn native yóò tó lẹ̀ tí ó tún máa ká bí mo. ẹ sì ti tan generator yẹn thank you orí ẹ pé bí mo wọ jean yóò tún tó lẹ̀ tí ó tún máa ká. This one is telling me about data first time. Bí mo wọ jean yóò tún tó lẹ̀ tí ó fẹ́ máa ká but that particular trousers tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lọ wò dáadáa designer ni kódà
ẹni tó rí ọ̀wọ́ tó bá jẹ́ pé báńdẹ̀ tó bá wọn ṣàìsẹ̀ wọ́n ṣe kó má tó lẹ̀ ni ìgbà tẹ́ wá fi ń bú mi ò lèmi náà fi yọ̀ sí pé fine ilé yìí ti pọ̀ jù sáré pọ̀ funfun. Okay. Okay. So ìgbà yẹn èmi wá fi ń rẹ́rìn ni pé ó dà pé mo ra pieces aṣọ yẹn ó lé 24 gan mo ti lo batch kan tán mo tún ti lo batch kejì torí mo like ẹ̀ betless ni àwọn kan ní bet inú ẹ̀ ó dẹ̀ máa ń fúyẹ́ lára mi ó máa ń jẹ́ kí n gbé body anywhere tí mo bá ń lọ ni wọ́n ń pè ní kíní àti pé tó bá wù mí tí mo dá bẹ́ẹ̀ èmi ni mo dá bẹ́ẹ̀ in force anybody láti dá bẹ́ẹ̀ ṣe gẹ́tẹ̀ ni force anybody that's my belief should be personal belief religion your belief should be personal kò yẹ kẹ́nìkan fara ní ẹnìkan nípa belief so Gumi wá bó ló ṣe kun Oriyomi kí ló ṣe kàn mí rí tó fi wá tó fi lọ tí ẹ gbọ́ language ẹ̀ gbọ́ lẹ́yìn kó ṣèbó kí ni ó fẹ́ pa wá pọ̀ kí ni you don't understand what is going to be our relationship myself and Gumi what's the relationship where do we meet kí ló lè jẹ́ ká meet gangan but the question is this part of the world most especially ilẹ̀ Yorùbá a máa ń ṣeré púpọ̀ ọ̀rọ̀ òye wa rárá gullibility wa dẹ̀ high lórí social media very high. Once again, let me tell you this. I am not a politician and I will never be. I'm coming to serve my people. Of course, I don't have any problem. If you say no, if you say yes, I don't have any problem with that. So don't bother to come for me. No, I cannot play that game. I'm not part of you. That is just it. Now look. Ẹ jẹ́ ká ronú sí ẹ mọjọ́ tí àwọn bandits àwọn Fúlàní tí wọ́n ti ń dà wọ́n láàmú ní Ondo State ẹ mọjọ́ tí wọ́n ti gbé tí wọ́n ti pa ọmọ bàbá Afẹ́nifẹ́re yẹn ẹ rántí bó ṣe ẹ rántí tí bá fẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá rẹ́ nìkan nínú àwọn tó fẹ́ sí gómìnà àwọn kan ti wa mọ́tò lọ Òkè Ògùn lónìí tí wọ́n lọ bá àwọn Fúlàní wọ́n ní wọ́n pa kámẹ́rà wọ́n lọ bá Fúlàní jẹ wàrà wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n wọnú igbó lọ bá Fúlàní wọ́n ní wọ́n pa kámẹ́rà I will not pa kámẹ́rà ní Ọ̀yọ́ state tó bá fẹ́ dìbò wàá rí Haúsá wàá rí Fúlàní wàá rí Yíbò wàá rí Gèdè ó ti gẹ̀tẹ̀ so I am not kò sọ́wọ́ mi níbi àbòsí o ẹlẹ́dàá mi ò ní jẹ́ gbogbo ìgbésẹ̀ tó bá lè gbẹ̀mí èèyàn tó bá lè pa àwọn kan lẹ́kún tí ó fa àwọn kan sínú ìbànújẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ń débẹ̀ I'm not a desperate kò sí ni mò ń wá ná kí mò ń wá now nígbà tí wọ́n ṣe iṣẹ́ aburú tí wọ́n ṣe ní Ògbómọ̀ṣọ́ ní Oríire local government èmi ń sunkún sínú mo tún sún síta mi ò lè wo kíní ẹ tí mo bá ti rí màá wọ́ sókè torí màá máa sunkún ni nítorí connections tí mo ní pẹ̀lú àwọn ọmọ kékeré ó high mi ò lè control ẹ̀ tí mo ṣe wáyé tí mo bá wà nínú ilé tí wọ́n ti ń tọ́jú ọmọ kékeré tó bá ń sunkún tí ìyá rẹ̀ ò tètè dá lákẹ́ kó fún ní tó fẹ́ kó fún lóúnjẹ orí á máa fọ́ mi màá ní problem màá sá jáde torí pé ẹkún ọmọdé ó máa ń gbọ̀n mí lẹ́kún ó máa ń pa mí nígbe ó máa ń dàbí ìnira pé ọmọ kékeré ń sunkún èmi ẹni màá wà níbi tí wọ́n ti ń ṣàbùrú fún ọmọ kékeré Ọlọ́run wọ́n sọ mí dìdàkudà o wọ́n jẹ́ ń dìdàkudà o wọ́n gbé mi ojú òpó yẹn wọ́n jẹ́ ń débẹ̀ láyé mi àwa ń sọ̀rọ̀ nípa pé àwọn olórí burúkú yìí tí wọn ò ní gúnlẹ̀ ayọ̀ yìí à ń sọ pé wọ́n wá sí Ìbàdàn àwọn wá sọ̀yọ́ state wọ́n wá kó àwọn èèyàn wa lọ ẹnìkan wá ń sọ pé bí wọ́n rí gbé Gumi wá bí Gumi why are you behaving like this? Is it about Gumi? Fine, Gumi ò dáa Gumi kò sí èmi ò gbá tiẹ̀ èmi ò fara mọ́
àwa náà fẹ́ kí ìjọba ó tiẹ̀ mú tí ìjọba ọba mọ̀ sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí kẹ́kọ̀ọ́ bá mú Gumi kan bí léèrè bóyá tán bá tọ́jú ẹ̀bí kan lóòótọ́ bóyá wàhálà yìí ó wálẹ̀ díẹ̀ fine no problem about that but kí ló dé tó yẹ pé gbà míì a máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ a máa palàpalàpà náà the state level security level the state level ṣé wọ́n relax jù ni àbí wọ́n ń fi wá ṣòṣèlú ẹ lọ wo àgídìgbò ẹ lọ wo ọ̀rọ̀ tí mo sọ nígbà tí a gbọ́ pé wàhálà ń ṣẹlẹ̀ ní Kwara State nígbà tí wọ́n ń jí àwọn èèyàn kó ní Kwara State if you are going to be faithful to yourself go and check àgídìgbò you will blame so many people that are playing politics with everything around us. You will blame so many people you are clapping for today. They will have to sit on hot seats from the masses, asking them different questions. So if you want Oselu, I'm not mentioning name, but one mara one. Ẹ lọ wo àwọn programs tí mo ṣe ń gbà yẹn lórí Sókàn Wá. Mo ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, wàhálà ti dé o. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, wàhálà ti dé o. Ní tó mú àwọn ará bí tí wọ́n fi wọ Kwara State. Gbogbo boundary wa tó connect mọ́ Kwara, ẹ̀jẹ̀ Ajígìrì. And I talked about that bush, that reserve, Igbo reserve. Mo sọ pa ẹ̀. Igbo ẹ pé tí èèyàn bá wọ ọbẹ̀ láti bí yóò lọ já Niger State. Igbo tó ẹ pé tí èèyàn bá wọ ọbẹ̀ yóò já Benin Republic. Ṣé bí ní àwọn tí wọ́n mú àwọn tí wọ́n fẹ́ gbowó sọ pé kí wọ́n lọ sanwó sákàǹtì kan ní Benin Republic yẹn. Ṣé ẹ̀ tí wọ́n bí tán ti wá bẹ́yẹn? Àìní sọ pé kí wọ́n lọ sanwó sákàǹtì kan ní Benin Republic yẹn. Ìgbà yẹn mò ń kígbe nítorí pé tó wọ ẹjú lẹ́rù ń bà. Ní tó mú tí pressure fi pọ̀ ní Kwara State báyìí wọ́n ní target. Then kí ni yóò délẹ̀ Yorùbá rí? Nígbà tá àti ní president gan nílẹ̀ Yorùbá kò délẹ̀ Yorùbá rí. Ṣé a lè rí between the line ni pé ó ṣe jẹ́ pé ìgbà tí ìbò ń bọ̀ tó dẹ̀ jẹ́ pé ààrẹ Yorùbá la ní ó ṣe jẹ́ gbà yẹn ni wọ́n wá penetrate wọ ilẹ̀ Yorùbá wọ́n wọ Ọ̀yọ́ state àmúlẹ̀ Yorùbá tí wọ́n wá ń béèrè nǹkan tí ò possible lọ́wọ́ wa ó ṣe jẹ́ time yìí our security is porous the same style tá à ń lò látijọ́ iná là ń lò bẹ́ẹ̀ làwa àwọn oníròyìn náà à ń expose security ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a gbójúlé orí social media náà ti ṣe securities níjọba ọba sọ̀rọ̀ ó sá sọ̀rọ̀ tààrà ló fi fẹ́ ni kì í ṣe pé nǹkan kan tó wà spectacular ń ṣẹlẹ̀ lẹ́yìn so àwọn sọ ṣe bí Gumi wá fine àwọn tó gbé Gumi wá question wọn bá fẹ́ question wọn ìjọba tó ń fọlọ́pàá tẹ̀lé Gumi question rẹ̀ béèrè lọ́wọ́ ìjọba kí ni fọlọ́pàá tẹ̀lé Gumi sí ṣé Gumi bó ló ṣe jẹ́ kódà lásìkò tí ẹ kọ́ ọlọ́pàá kúrò lẹ́yìn gbogbo àwọn VIP ọlọ́pàá sì wà lẹ́yìn Gumi ọlọ́pàá tẹ̀lé wá UI náà mo wo fídíò yẹn náà but torí Ọlọ́run ẹ má bínú o ṣé ẹ mọ language yín you go explain tire fine bóyá tirẹ̀ tó ti tẹ̀ náà pé you go explain tire títí ẹ ti ṣe tí ò fẹ́ gbọ́ àwọn tí wọ́n sọ pé mo gbé Gumi wá wọ́n ò tún jáde báyìí wọ́n máa sọ̀sọ́kùsọ àlàyé tó yẹ kí n ṣe bí ọmọlúàbí ni mo ti ṣe ẹ dẹ̀ jẹ́ kó wà ní record pé Oriyomi Hamzat I am a lover of humanity first. I'm a lover of mankind. Humanity first in whatever I am doing. I never met Gumi in my life. I don't know Gumi in my life. I never see Gumi in my life. I saw Gumi on Facebook. Lọ́jọ́ yẹn. And when I said Awambe, I'm referring to my radio station that was invited to cover the story, and it's the same my radio station that exposed whatever happens in that place. Tó bá jẹ́ pé torí pé mo expose tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni mo fi sẹ́yìn ẹ má bínú bóyá ká máa dákẹ́ ńjọ́ mi bóyá torí pé mo question ìjọba pé irú right wo ni Gumi ní kí wọ́n jẹ́ ká mọ Gumi tí ń kọ́ ọlọ́pàá kiri
wọ́n lé Gumi kó sáàdì ìjọba ọ̀tún bí Nàìjíríà tó bá ti pé ìyẹn náà mo fi ṣẹ̀ ẹ má bínú. ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ rí mi pẹ̀lú Gumi tẹ́lẹ̀ mi jókòó pẹ̀lú Gumi èmi ò ní dáríjì yín, Ọlọ́run ò ní dáríjì yín o. bí ẹ bá tọ́dọ̀ ìjọba tọ́lọ́run bá ní kíjọba ó mú yín tí mo bá gbégbèsè tèmi náà ń kúkú lọ́wọ́ tó bá jiná tán tí wọ́n bá sọ pé wọ́n mú àwọn ẹjọ́ torí Ọlọ́run àbí àwọn olólùfẹ́ mi ni wọ́n gbégbèsè ẹjọ́ torí àbáwọn tí wọ́n ti fẹ́ dì pẹ̀lú mi gan pé tọ́lẹ́pà àwọn fẹ́ evidence àwọn fọlọ́pàá mú wọn kí wọ́n wá rojọ́ ẹ má sọ pé Oriyomi dákun tú wọn lẹ̀. Oriyomi, you know you want to do this. Oriyomi, you know you have to overlook. No, we have to set record straight nítorí àwọn ọmọ tèmi náà bí. Ká má máa kí àwọn ọmọ mi mọ́ Gumi lọ́jọ́ ọ̀la. We have to set the record straight. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa bi ìjọba ní critical questions. Critical questions. I mean critical questions. Gumi ni erépa lásán là ń ṣe lórí social media o. Gumi mo rántí dáadáa wípé Gumi lọ sí Ìgbòho ó tún lọ dúró ti signboard kan báyìí ní Ìgbòho lọ́dún kan báyìí àwa náà a kéékèèké lórí rédíò wa ń gbà náà pé kí ni Gumi lọ ṣe ń Ìgbòho kódà táìmù tí Gumi lọ Ìgbòho fúnra rẹ̀ Sunday Ìgbòho ó wà incarcerated that time tàbí sọ pé sọ lọ fi wọ́n ṣe ẹlẹ́yà ń bẹ̀ ni ó dúró wọn ló ń kọjá lọ níbo ló ń kọjá lọ ń bẹ̀ ní táìmù yẹn Iléṣà Bàrùbá ló ń kọjá lọ wọn lọ́nà Iléṣà Bàrùbá ló ń lọ kí ló lọ sí Iléṣà Bàrùbá àwọn èèyàn èwo ló lọ kí Iléṣà Bàrùbá tó fi jẹ́ pé Ìgbòho ló ti ní stop over tó dúró ti ní signboard kan báyìí tó dúró ti Muslim grammar school tó dúró ti signboard kan báyìí signboard school nígbò akékèké ńgbà náà so ẹ̀yin yẹn wa I have said my own and I know for those that are reasonable, that are ready for the truth, their heart is open for the truth, their mind is open for the truth. You have heard from me. You have heard from me. Lẹ́ẹ̀kan sí, I'm a lover of mankind. In whatever I'm doing, what do I call it? Humanity first. And about Sharia, ẹ̀sìn kálukú kó sí bó bá ṣe wù ẹnìkan ò lè fara ní ẹnìkan nítorí ẹ̀sìn tiẹ̀ bí mo ṣe wà ó lè máa pariwo lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ wíńdò mi ibi tí mò ń gbé kó ní òun ṣe tàjúdù kan lóru bóyá jẹ́ oní àwọn ṣeúṣeú ọ̀hún á kígbe ojoojúmọ́ ọmọ kígbe ń lọ bájọba màá pẹtíṣàn ẹ̀ jẹ́ ń sùn lóru ó sì ní máa ṣe sọjí lójoojúmọ́ lẹ́nu ẹgbẹ́ ilé mi ń pẹtíṣàn ẹ̀ jẹ́ ń sùn lóru ọ̀tán ìyẹn nìkan ni ṣùgbọ́n pé bóyá ń wà mọ́ bẹ́ẹ̀ nìkan mọ́ bọ́nú ẹ̀sìn mi lọ́dọ̀ àjò yìí ṣe é rí láyé mi ò ṣe é rí tíwà mi bá wù ẹ́ kó fẹ́ ṣẹ̀sìn mi you are your own tẹ́sìn mi ò bá wù ẹ́ you are your own religion should be personal àti mú religion wá sínú public affairs jù you are bringing religion to public affairs enough is enough enough is enough. Àwọn ọmọ mi tó wà ní orphanage home tí mo sọ fún yín pa wọn lẹ́ẹ̀kan ẹ̀yin Christians tẹ́ bá ní nọ́mbà Pastor Taiwo Òjó tán máa ń sì sọjí orí afẹ́fẹ́ Pastor Taiwo Òjó you should know him very well he's a very popular pastor Pastor Taiwo Òjó ẹ lọ bi wọ́n léèrè pé kí ni wọ́n mọ̀ nípa Oriyomi Hamzat nígbà tí mo ti ẹ̀wọ̀n dé àkókò nílé tá à ń gbé tí mo fi lọ sẹ́wọ̀n nítorí àwọn ọmọ yẹn a kó wá sí àdúgbò kan tí wọ́n ń pè ní Emirates ní sáìdì ìyànà kíníra tí a máa yà ní mọ́nà tán ọ̀nà yẹn tún lọ sí mọ́nà tán a máa yà ní Ìwó road lẹ́gbẹ̀ẹ́ Bishop Phillips láti máa yà wọnú táfìdí Adọ́gba ibẹ̀ wọ́n ń pè bí tá à ń gbé yẹn gangan àdúgbò yẹn wọ́n ń pè ní Emirates ṣé wàá rí chọ́ọ̀chì Pastor Taiwo Òjó ẹgbẹ́ ẹ̀ la máa gbà kọjá òun ló ṣe àbáńdì fẹ́ǹsì chọ́ọ̀chì pastor àti ti ilé tá à ń gbé ló fẹ̀gbẹ́ kanra wọn gbogbo tí wọ́n bá ń ṣe chọ́ọ̀chì yẹn la máa ń gbọ́ nínú ilé yẹn nílé tá a gbà ní Emirates yẹn chọ́ọ̀chì Pastor Taiwo Òjó làwọn ọmọ mi ń lọ
àwọn ọmọ orphanage mi tó bá wá di ọjọ́ Sunday àwọn ọmọ yẹn tán bá fẹ́ lọ church máa wá láti ilé mi máa fún wọn lẹ́gba máa kó wọn lọ church. Wọ́n ní àwọn tí jẹun àárọ̀ máa ní tẹ́ bá parí ìsìn ẹ wá jẹun. Màá ní tẹ́ bá parí ìsìn ẹ wá jẹun nílé. Church Pastor Taiwo Ojo ni wọ́n ń lọ. Ẹbí Pastor Taiwo Ojo. Táwọn ọmọ yẹn bá ṣẹ̀ pastor máa wá wọnú ilé wá bá wọn sọ̀rọ̀, wọ́n máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Ní Pastor Taiwo Ojo kan náà tí church tán ní big church lọ́nà Ifẹ̀ nísìn níbi mo ti gbàgbé orúkọ ẹ̀ ní Òṣèngèrè tán ní big church lÓṣèngèrè yẹn. If you ask his number, call him and ask about Oriyomi from him. When it comes to religious tolerance, ẹbí wọn lè rè pé kí ni mo ṣe. Mo máa ń kó àwọn ọmọ yẹn wá sí church Pastor Taiwo Ojo ni. Tá bá tún ṣe tán parí màá lọ kó wọn fúnra mi, èyí tí ò lè rìn màá gbé màá ló ń jẹ yín ti rẹ́dí ẹ wá jẹun. That same church. Tá bá tún ní special program ní church, mo tún máa ń kó wọn lọ. Nígbà tí a tún kúrò ńbẹ̀ yẹn tá a lọ sí ilé tí a kọ́ fún àwọn ọmọ tó jẹ́ permanent place wa permanent site ní Alákíá Adégbàyí, ilé ọmọ Oríyọmí wà ńbẹ̀. Winners Chapel ní church tán máa ń lọ. Church yẹn wá máa fi mọ́tò kó wọn lé. Ìgbà tó yá tí àwa náà ní bus orphanage bus, màá ní kí driver yẹn kó wá láàárọ̀ kó gbé wọn lọ church kó dá wọn padà. So first service náà máa ń lọ ní Winners Chapel tó wà ní ẹ̀gbẹ́ airport. Ẹ lọ béèrè àwọn ọmọ wọn ń lọ dì sìn àwọn tó jẹ́ Christian níbẹ̀. So àwọn kinní yìí ẹ gbé sínú ọpọlọ kẹ wá wò pé ẹ̀yin tẹ́ ń bú mi gan ẹ̀yin gan ò ṣe tó mi ní dáadáa nínú ẹ̀sìn. Mo mówó mi mo fi rán yàn lọ Jerusalem. Bí mo ṣe rán wọn lọ Mecca mo rán wọn lọ Jerusalem. Mo gba Christian ṣiṣẹ́ mo gba Mùsùlùmí ṣiṣẹ́. Tẹ́ bá ṣe rí Muslim lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́ máa rí Christian lẹ́gbẹ̀ẹ́ mi. I'm a liberal man. I am far from what you are calling me. I never met Gumi in my life till this present moment. Ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí Gumi tó ń lanu sọ̀rọ̀ lórí social media ni mo ti rí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí newspaper ni mo ti máa ń rí. So àwọn tí wọ́n sọ pé kí n gbégbèsè láti make sure pé àwọn tán evidence wọn kò jáde, wọn kò evidence wọn jáde, ìyẹn máa padà exonerate mi pátápátá. Ẹ ṣé mo dúpẹ́ o. Àṣíràdúà àgbàdúà àwọn ọmọ wa tí wọ́n kó tọrọ ọmọ wa ni wọ́n àwọn ọmọ wa tí wọ́n kó Ọlọ́run dákun bá dá wọn padà láyọ̀. Mi ò lè rántí kí inú mi má bàjẹ́. Tójò bá ń rọ̀ lọ́wọ́ màá máa rò pé àwọn ọmọ yẹn wà ní òjò. Mo rántí èyí tí wọ́n pọ̀n lẹ́yìn tí ò lè rìn tí ò tí ì lè máa rìn ọmọ ọdún 2. Bóòrùn bá ràn tó mú sansansan màá ní àwọn ọmọ yẹn máa wà ní òrùn báyìí. Ẹ̀fọn á máa jẹ wọ́n, irù, kòkòrò burúkú oríṣiríṣi á máa jẹ wọ́n. Wọ́n dẹ̀ ń ṣe àwọn ọmọ ìléṣe. Wọ́n kíke bọná, wọ́n ń yọ sí wọn lára. Àwọn tó darí wa táwọn náà bá rántí eléyìí lọ́wọ́lọ́wọ́ tá rántí ìṣẹ̀lẹ̀ yẹn ó yẹ kán bú sẹ́kún ni. Nítorí pé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn tèmi sọ pé adaranjẹ̀ ni wá. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ nígbà tó ń ṣèjọba pátá gbogbo ẹ̀ ló jábọ̀ fọ́lọ́run. Bóyá owó security tó yẹ ká fi tọ́jú wọn la fi tọ́jú wọn tó, bóyá ètò tó yẹ ká ṣe la ṣe tó, bóyá a fi nǹkan falẹ̀ ni àbí kì í ṣàwa náà, gbogbo ẹ̀ pátápátá á jábọ̀ fọ́lọ́run. Oriyomi Hamzat lórúkọ mi. Ẹ jẹ́ á máa wádìí òdodo dájú ká tó máa dọ̀tá ẹni tó yẹ ká sọ̀rọ̀ rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o.